يا إلهي يا ربنا لا تأكلنا لمعركسي قل لنا بعد أدمي لا تدعنا لمعركسي مركزي أنت مركزي في آياتي لمركزي في رخائي وشدتي في مماتي لمركزي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين ولا عدوان إلا على الظالمين والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله. اللهم صل وسلم على سيدنا محمد قد ضاقت حيلتنا أدركنا يا رسول الله. Jama ìfẹ́ kí fídíò yìí ìfẹ́ kó gùn ìfẹ́ kí fídíò yìí gùn àmọ́ kí n tó máa bá fídíò yìí lọ play fídíò kan ọmọ ẹranko kan almal'un ọmọ tó já sí pé ó ti délé rí bú ọmọ lọ́dọ̀ àwọn tán bí máa play fídíò rẹ̀ kí kálukú fi lè mọ bí tí ń lọ. Bẹ́ẹ̀ bá wo àkọlé prógámù tí mo fẹ́ ṣe yìí èyí tí mo kọ síbẹ̀ náà ni wípé bàbá mufti èmi ò ní tàn yín ẹ kí sára. Èyí tí ń ṣe fídíò lérí ẹ kí sára ẹ kí sára ẹ kí sára fún bàbá mufti ó mà ti pẹ́ kìí ṣe ọ̀kan kìí ṣe méjì kìí ṣe mẹ́ta kìí ṣe mẹ́rin kódà kìí ṣe márùn. ẹ kíyè sára iná ní prógámù tí mo tún fẹ́ ṣe lónìí torí wípé ara tata rọmọ di wà mí dọ̀nẹ́rì fa akásá àyẹ̀kú nẹ́là ó dẹ̀ra rùn. Isa lamu yuti fiha ukola ahu kaumi. Ìyẹn máa ń rí iná lábẹ́ ń tẹ́ ń pèlè eru ìyẹn rí iná lábẹ́ rẹ̀. Àwọn ọmọ wèrè lérí burúkú ọmọ yìí wọ́n mọ̀ nǹkan wọ́n dá nǹkan mà tí wọ́n jẹ ìní wọn wá. Iná tí ń bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí iná tó lágbára ni o. Wallahi tallahi summa billahi la ilaha illa huwa kódà ó lágbà ju tí gbogbo ayé ń rí tí wọ́n fojú rí ní ìsẹ́pẹ́ ń jò lọ́wọ́. Òdodo ní sọ fún yín ẹ jẹ́ n kọ́ play fídíò náà kí n tó máa lọ. Now ẹ kọ́ wo àkọlé tí ń bẹ mi fídíò Al-Manfaluti tó bá kọwọ́ bọ̀ wá lẹ́nu wà dára rẹ̀ lẹ́bi èmi Ibn Ahmad ipa bá rí òká àti dámi lọ́nà. Òdodo ọlọ́gbọ́n ìrùpọ̀ ọmọẹni tán pè ní Manfaluti ìrù bẹ́ẹ̀ pọ̀ ọmọẹni tán pè ní Manfaluti ipa bá tó bí ọ kò dá àti dámi lọ́nà. Òdodo ọlọ́gbọ́n ẹ gbọ́ fídíò náà. Gbogbo fídíò tí ń ṣe láti ìgbà tí ọ̀rọ̀ yìí ti bẹ̀rẹ̀ títí di òní ń gbé bàbá mufti sákèsí ni. Manfaluti ṣé o dé bá ti sẹ́ǹsì àbòsí níbi kan poison làbòsí jẹ́ lára mi. Poison ni ó pa ọ́. Ò ń béèrè pé kí la burú tẹ̀ ṣe. Ó kì í aburú tẹ̀ ṣe. Anta tẹ̀mútu masimuman. Sọ pé mufti fàdú sáwọn lápò. Wọ́n sọ yín tútù sọ fún ẹ bí akódẹ ló tún fídíò wọ́n ní nǹkan kan ò ṣe àwọn káwọn tó kúrò lé pé asọmọkùnrin ti dọ́gbọ́n wá jókòó sẹ́gbẹ́ mi ó wá ń
wọ́n dọ́gbọ́n fàdó sí mi lápò mi ò dé bá sọ pé kò fi nǹkan kan sí mi lápò nǹkan kan ò dé ṣe mí kí n tó kúrò lé kí n dìde kí n máa àdírẹ́sì àwọn èèyàn báyìí làákàyè mi kan lọ ni ihun tí wọ́n ń try láti portray ni pé àdó yẹn ló jẹ́ kí làákàyè àwọn lọ Mufti fẹ́ pa wọ́n wá tún sọ wọ́n play prank wọ́n play emotional prank lórí wa wọ́n play on our intelligence pé ẹ bá mi bí léèrè kí ni mo ṣe fún mo ń là yí ẹ pé wọ́n sọ pé òótọ́ o náà káwá gbà pé mo dúró tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ káti ẹ̀ gbà ni wọ́n sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ sọ̀rọ̀ nílé tí wọ́n tẹ́ jọmọ́ ẹ̀rí wo lẹ ní pé tí wọ́n sọ yẹn òdodo ni tí gbogbo yín fi dojú kọ Mufti ní tí wọ́n sọ yẹn tẹ́ fi gbà wọlé pé òótọ́ ni ṣó lẹ́rìí lórí ẹ̀ àbáwọ̀ èèyàn ni wọ́n sọ fún ẹ bẹ̀rù Ọlọ́run owó rẹ̀ rí àrídájú nù kì í ṣe pé àwọn èèyàn ò máa sọ fún ẹ ó wà ní torí belief tó ní sáwọn èèyàn yẹn wọn lè parọ́ ó ti jàmbá Ọlọ́run bẹ́ẹ̀ yẹn owó rẹ̀ rí àrídájú tó bá dẹ̀ rí táwọn èèyàn náà rí tó bá post ẹ̀ síta pé kò rí nǹkan pé àbòtọ́ ni Mufti Fàdúsí Ọlá kò rárí àrídájú tó bá post ẹ̀ síta ò ní kọyọ̀nà Ọlọ́run tó fi jáde láyé aburú tẹ̀ ṣe náà nìyẹn aburú tẹ̀ ṣe ni pé ẹ̀ ń hun irọ́ lé wọn alápá tíra òun ló sọ fáwọn èèyàn pé Mufti gbé àdúrà àti kódẹ níbi tẹ́ ẹjọ́ lórí bàbá yín tẹ̀ gbìjà tí wọ́n lè bọ́ síta sórí íńtánẹ́ẹ̀tì pé èèyàn jẹ ọkàn èèyàn ó jẹ okó èèyàn ó jẹ ọmú èèyàn ó jẹ ìfun èèyàn gbogbo ibi tí ò léegun lára kán lè sọ bẹ́ẹ̀ lórí íńtánẹ́ẹ̀tì sáwọn ni wọ́n ní ẹ̀rí lórí ọ̀rọ̀ àdó ni wọ́n ní gbé bọ́ta níta ń sọ látijọ́ yóò yàtọ̀ torí ẹ ti lọ ṣe mítìn kan lẹ́nu dọ́mẹ́ta ẹ̀ ní tí wọ́n sàn sọ pé kẹ́ máa sọ ni pé ọ̀rọ̀ àdó ẹ fẹ́ bà íméjì bàbá yẹn jẹ́ torí pé tí gbogbo yín tẹnu mọ́nà ni pé ọ̀rọ̀ àdó ni kẹ́ máa sọ kí ládò ń wá lọ́dọ̀ àfa mo tún gbogbo nu ọmọ ègùn yẹn ọ̀rọ̀ ẹ̀ ò dùn mí mọ́ torí pé ègùn ni àwọn yẹn wulẹ̀ bìlífù náà tẹ́lẹ̀ pé ègùn ponú wọn á ní kí ló dé tó wá wù àbí ègùn báyìí ẹ̀yin ègùn ẹ má bínú ọmọ yẹn nìkan ló ponú rẹ̀ ṣé ẹ̀ ń pa gan ni gbogbo ẹ̀kọ́ ló gọ̀ bí ẹ̀rọ Amẹ́ríkà sí i náà báwo ló ṣe sọ̀rọ̀ fún mi tó ní fún mi lẹ́rìí tí wàá yé gbogbo yín pátápátá àníwọ̀n gẹ́gẹ́ tó ń sọ̀rọ̀ ṣùgbọ́n sọ pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ látijọ́ yìí òun advice bàbá Mufti ni òun advice wọn náà ní ìgbà tó sọ pé wọ́n kó ayé lé ẹ̀mí ṣé bí gbogbo nǹkan ẹ̀ máa ń sọ náà nìyẹn nígbà tó ń lo mọ́tò tó dáa ṣé kó lówó kó mọ́ lo mọ́tò tó dáa ni ṣé kó lówó kó mọ́ gbélé tó dáa ni ṣé kó lówó kó mọ́ travel abroad ni ṣé kó lówó kó mọ́ ọmọ school ni ẹ tún bínú pé ó ráwọn ọmọ ẹ school kí ló dé rí báyìí. kúrò ní wàhùtà kí fíìmù àtàkùn náà dáhùn ní àkírà gbogbo tí mo ṣe fún yẹn lò bẹ́ẹ̀ sì rí yọ̀nù mi olóòrùn ló ń sọ wọ́n á tán sàlù sí bákà mi náà dúnìyà. yẹn dáa dúró mẹ́wọ̀n àkọ́kọ́ bí tí mo ti kọ́ fẹ́ gbé ọ̀rọ̀ mi níbi àyà Kùránì tó ka torí ọ̀n jáde ní sí ọ̀ndá sọ́rọ̀ ẹ̀sìn àyà Kùránì tó ka ọ̀kọ́ ríka ìwọ tó mọ Kùránì tó lè ka Kùránì kó dán ọ̀ndá sọ́rọ̀ ẹ̀sìn èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì níbẹ̀ ni wípé jáde kọ́ sọ fáyé ṣé Súfì ni ọ́ ni àbí Sálàfí èwo ló ń ṣe ń bẹ nínú méjèèjì ṣé Súfì ni ọ́ ni àbí Sálàfí tó bá já sí pé Sálàfí bá ní ọ́ a já sí pé mùnáfìkì inú àwọn Sálàfí ni ọ́ torí kò tí ì sí Sálàfí kan torí Súfì gẹ́gẹ́ bí mùsùlùmí Súfì ni Mufti o Súfì ni Mufti títí dòní gbogbo èyí tó ń sọ torí ó padà sọ síwájú náà ọ̀rọ̀ ìyìn lé play gbogbo ọ̀rọ̀ ẹ̀ta tó ní ìráyè ó padà sọ síwájú nínú ọ̀rọ̀ kíní kan ńgbà tí èyàn ti jáde tó lóun kó gbogbo ọ̀rọ̀ tó ń sọ òun kó jẹ ó ti ṣe kíní rùn ṣé Mufti ti sọ fún apá àwọn òṣè Súfì mọ́ ṣé wọ́n ti wí bẹ́ẹ̀ fún ọ tó bá wá já sí pé Súfì bá ní ọ tó ṣe ń tì máa wu ara rẹ sọ́dọ̀ àwọn Sálàfí
torí gbogbo àwọn kútúbì nkankan gbogbo ẹ̀ lọ́n ṣe tì máa wọ ààrẹ sọ́dọ̀ wọn ajá sí pé mùnáfìkì Sufi tún ni ọ́ eléyìí omi náà hìyà lẹ́gbẹ̀ẹ́ kan bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ń bẹ baba mufti èmi Abdulhakeem El-Manfaluti èyí tuntun sọ láàárọ̀ yìí ipe ẹ kíyè sára òdodo ọ̀rọ̀ lẹ́gbọ̀n o ẹ kíyè sára baba mufti mo mọ etí ń pè yín sákèsí ẹ ọ̀rọ̀ tẹ́ẹ̀rí tó gbóná lónìí bó ti gbóná ọ̀rọ̀ tẹ́ẹ̀rí tí gbogbo ẹ̀ ń dàrú dàpọ̀ lónìí bí ti ń dàrú dàpọ̀ irú àwọn eléri burúkú tẹ́nìkankan òbí yìí àwọn ni wọ́n fa o eléri burúkú ọmọ tí wọ́n ń pè ní adúyì odidi ọdún méjì ni ló fi bú Mùdírì Markaz ní orúkọ pọ́hùn gbìjà bàbá mufti odidi ọdún méjì ni ló fi bú Mùdírì Markaz ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wa wọ́n ń wo níran kálukú filẹ̀ kálukú tètè dá lóhùn ìní fi ń sọ yí pé ẹ kíyè sára bàbá mufti ẹ kíyè sára òdodo ọ̀lẹ́gbọ̀n wàláhì tàláhì súnmọ́ billahi lẹ́sí la ilaha illa huwa yóò bá ní ẹni tó bá wẹjú ilẹ̀ rú ń bà mo mọ nǹkan tí ń sọ àwọn eléyìí ó fọpọ̀ mọ́yọ̀ wàláhì wọ́n fọpọ̀ mọ́yọ̀ tí nǹkan bá dàrú tán tó bá bàjẹ́ tán ẹni tí ó kú ó kú ẹni tí ó kú ó kú àwa tẹ́ ń wò yìí àwa ti sáìn fún Markazi yẹn Markazi ó fùdí kàrúhì òdodo ọ̀lẹ́gbọ̀n o Markazi ó fùdí kàrúhì fi hayati wa mamati àwa ti sáìn fún Markazi yẹn òdodo ọ̀lẹ́gbọ̀n o ẹ kíyèsára tí ń pè yín sákèsí rẹ̀ látijọ́ yìí èmi mo mọ tí mo rí tí mi ń pè yín sákèsí ẹ̀ gbogbo àwọn olórí burúkú tí wọ́n ń sọ̀rọ̀ ọ̀bí àfún yín ẹ̀sìn wọn ló tó ẹ̀sìn wọn ká ẹ̀ ẹ má jẹ́ ntàn yín ipa àwọn ò ká wa o ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín mọ̀ pípa àwọn ò ká wa fúnra ara yín ẹ mọ̀ pé pa àwọn òká wa torí kò sí tí wọ́n fẹ́ fi ná sáà wa gbogbo àwọn tí wọ́n tẹ̀lé yín kò sí tí wọ́n fẹ́ fi ná sáà wa gbogbo wọn láyàfi gbogbo wọn kí wọ́n fi ná sáà wa ọ̀rọ̀ dálẹ́nu wọn tó wa kéwú òye wọn tó wa kitabatan wa khatabatan tá a bá ní àdàlẹ̀ ká tó ń sà kò sí ẹni ó lè kọ nínú wọn tó wa kò tún wá sẹ́ni ó lè sọ nínú wọn tó wa ẹ kíyèsára bí ti ń wíwù ẹ kíyèsára sẹ́rí ya subhanallah kí àwọn kan máa jáde káwọn kan máa sọ pé kíní nǹkan bàjẹ́ òdodo lẹ́gbọ́n wàláhì nǹkan bàjẹ́ wèrè lérí burúkú eléyìí sọ fẹ́mi ní ìsìn pé èmi lè mú ẹ́fídẹ́ǹsì wá nípa ọ̀rọ̀ àdó àbí lákàyè léyìí dojúkodò ni ṣé lákàyè rẹ dojúkodò ni ọ̀rọ̀ ó sàdó kò sàdó yàní kò sí jìdálù lérí ẹ ata mufti nafsihi innahu la yubarriru nafsahu ani amúri àdó èyí táwa ń sọ fún yín ni wípé ẹ má bà nǹkan jẹ́ lẹ́yìn eléri burúkú ọmọ tí àtẹnujẹ tó sọ yín dàbó ti dà yìí ipa àwọn ọmọ yìí ò ká wa ipa tẹ́ ẹ bá fi èsì èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi ò kọjú sí yín rárá báyìí bàbá mufti èmi ètí kọjú sí yín wàláhì kọjú sí yín wàláhì tàláhì
wallahi tallahi summa billahi la ilaha illa huwa ana bizat wallahi mi ti kọjú sí láti jọ́ tọ́rọ̀ yìí ti ṣẹlẹ̀ èyí tí kọjú sí yín bẹ́ẹ̀ wá ní ọ̀gọ̀rọ̀ nínú àwọn junud aljunudu alladhina qamu bi akidamihim alwatida difa'an anil markaz wa shaykhihi bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ tí kọjú sí ipa àwọn ọmọ yìí ò ká wa àwọn Salimanu wallahi ipa àwọn ò ká wa àwọn Gafaru wallahi ipa àwọn ò ká wa Dáúdà Adu kò sí tó fẹ́ fi ná sáà wa ẹ béèrè lọ́wọ́ Dáúdà Adu yìí tí ń ṣe èdè àwù pé ẹ̀sìn lòun jà fún ẹ béèrè ẹ̀yin gẹ́gẹ́ fúnra yín ẹ pé jókòó kẹ́ wá bí ẹni kò sọ tí wọ́n pè ní akíkọ́tùlì Islam ẹni kò sọ tán pè bẹ́ẹ̀ fún yín kó wá sọ ìyàtọ̀ tí ń bẹ láàrin alìláwù àti àrọ́bù tó ṣe pé nínú méjèèjì yìí ẹni wọ́n ti mú alùhùhíyà àti àrùbùbíyà ẹni wọ́n ti mú jáde ẹni ó sọ ìyàtọ̀ rẹ̀ fún yín èyí tẹ̀mí ń bá yín sọ yìí nínú ibi tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń pe ara wọn ní sálàfí lónìí nínú ibi tí wọ́n ti jìtá tí wọ́n ti sẹlọ́n ọba tó dá wọn nù tí wọ́n ti fọ́pọ̀ mọ́yọ́ torí kò yé wọn àìyé wọn nì ló jẹ́ kí wọ́n máa pé tàwíìdì sí iye ọ̀nà tápin sí ẹ bá wọn máa yí ń wọ bàbá mufti ẹ bà wọ́n wọ̀ bákan náà nínú ìpeni ṣàkíyèsí tí ń pè yín sí àti ìsọfún yín wípé ẹ kíyèsára tí ń sọ fún yín bàbá mufti tẹ́bà ṣe dáa kò yẹ kẹ́ gbà á mọ̀ kankan láàyè kí wọ́n máa fi ẹnu àbùkù kan lé àfáà yín kò yẹ bàbá mufti gbogbo èyí tí mà ń ṣẹlẹ̀ yìí ìjà ọmọ tí bẹ̀rẹ̀ ogun ọmọ tí bẹ̀rẹ̀ gbogbo tí ń ṣẹlẹ̀ yìí ogun ìbẹ̀rẹ̀ àwọn ọmọ kan gba abẹ́ yín jáde wọ́n ń sọ̀rọ̀ sílé àfáà yín òpònú àwọn nǹkan tí làákàyè wọn tó ti yòrò tọpọlọ wọn ti dàrú àwọn ọmọ wa sọ fáyé pé mufti ní sùúrù mufti ó sọ̀rọ̀ ṣé mufti ní sùúrù nù ṣé mufti ní sùúrù nù mufti ò rọrọ Salimanu ọmọ òpònú Salimanu ṣé mufti ò rọrọ rẹ̀ kí ló ti ẹ̀dẹ́ tó já sí pé àwọn tí nǹkan kan ò sí lérí wọn nù kéwú ní àwọn tí ẹ̀yin kójọ lọ́mọ ogun ṣé mufti ò rọrọ Salimanu kí bí Salimanu tí wọ́n ń dájú èébú kọmùdírù márkàsì káwa náà wá dìde káwa dájú èébú kọ al-Khalifatul Adabi káwa náà dájú èébú kọ wọn ṣé lọ ní ò dàrú nínú ẹ kí ìsára tí ń pè yín sínú ẹ mọ ìgbà ọdún tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ni láti 2002 tọ́rọ̀ ti ṣẹlẹ̀ kí mùdírù tó wá sọ̀rọ̀ ní láti 2022 láti 2022 ìlọ̀rọ̀ ti ṣẹlẹ̀ kí mùdírù tó wá sọ̀rọ̀ ní 2025 ká tó sọ̀rọ̀ ní 2025 ó yẹ kẹ́yìn gangan ó yẹ kẹ́ jòkó kẹ́ wá rò kí ló padà bí n tí mùdírù fi sọ̀rọ̀ ó yẹ kẹ́ rò
àwọn kan sọ pé kíní kan lóòótọ́ mufti ṣe Mudiru àmọ́ Mudiru ti bínú jù. Mudiru ó bínú òdodo lẹ́gbọ́n wọ́n bínú kódà àwọn ìbínú tó Mudiru ó bínú. ọ̀rọ̀ ṣẹlẹ̀ ní láti 2022 2025 ni Mudiru tó sọ̀rọ̀. Ó yẹ kẹ́ jókòó kẹ́rù kí ló fa ọ̀rọ̀ tí Mudiru sọ ẹ tí gbọ́n kankan lẹ́nu Mudiru pẹ̀lú tẹ́ ń bá lọ yìí. Ẹ wá wo ìgbà tí àwọn ọmọ òpònú tán láwọn tẹ̀lé yín, ẹ wo ìgbà tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ń ju òkú ọ̀rọ̀ lu Mudiru kí kádú máa sọ pé Mudiru ń ba ìsìláàmù jẹ́, kí adú máa ní Mudiru ń ba ẹ̀sìn jẹ́. Ẹni kádú jáde kó sọ yàtọ̀ láàrin ṣírùkù àti kúfúrù, kó wá ṣàlàyé kí ló lè sọ̀yàn di káfírù, kí ló lè sọ̀yàn di múṣíríkù, kó jáde kó sọ fáyé. Kí la dú mọ̀ nípa ẹ̀sìn, kí n bá tó bí mọ̀ nípa ẹ̀sìn. Kí ni? And again, ẹ jẹ́ kí mi lè sọ kíní kan fún yín. Ẹ jẹ́ lè sọ kíní kan fún yín. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń bẹ láyé, tí wọ́n wà lágbàáyé, tí wọn ò dọwọ́ bo làákàyè wọn, wọ́n mọ̀ yàtọ̀ láàrin àràbù àtèébù. Wọ́n mọ̀ ìyàtọ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ ìyàtọ̀ láàrin àràbù àtèébù. Ó ní fi máa sọ fáwọn ọmọ ìyá wa kan wípé ẹni ó bá lè bú la èébú yàn. Because ẹni tó lè bú la dédé èébú tí ń bẹ lára rẹ̀ ni wọ́n sọ. Àràbù lòun ó máa ṣe. Àwọn èèyàn sì mọ̀ ìyàtọ̀ láàrin àràbù àtèébù. Ẹ bá àwọn ọmọ yìí ń wọ̀ ọ́ òdodo lẹ́gbọ́n. Ẹ bá wọn ń wọ̀ ọ́ ẹsẹ̀ wọn káì. Ẹsẹ̀ sájírù fún wọn. Ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé wọn ò tó ti ń ṣe. Ẹ jẹ́ káwọn ọmọ èèyàn mọ̀ bẹ́ẹ̀. Ó yẹ kí ọ̀rọ̀ yìí ti kú náà. Wàláhì ó yẹ kí ọ̀rọ̀ yìí ti kú. Òdodo ọlẹ́gbọ́n. Ó yẹ kí ọ̀rọ̀ yìí ti kú. Èmi ń sọ wípé àkíyèsí ni pé bàbá Mufti sí wàláhì àkíyèsí ni pé wọ́n sí. Wàláhì àkíyèsí ni pé wọ́n sí. Ìwọ wá ń sọ pé kémi mú evidence àdówá. Àtàwátúrù mẹ́síhátìl hadith. Ọ̀rọ̀ àdó níjìdá lùnú bí tí wù kó ma. Àtà Mufti nafsihi la yatakallam an amri àdó. منذ ذلك اليوم. ṣé akilu rẹ kò wà màkúlù ni? Laysa laka akila màkúlẹ. Àbí kí n sọ pé laysa laka akilu màkúlẹ. Akilu rẹ ò wà màkúlù ni. Eléyìí làwọn ń pèpè sí bí náà rí ó ṣe kú. Nífi sọ pé ara tátàrọ máa díwà mi ìdọ̀nàrí wà ákàṣà ayẹkù níláwù udiraru ìsàlámù yóò ti fi á ukọ̀lá ahùkàwò mi ukọ̀lá ahùkàwò. Àwọn tán nílà káì tí wọ́n bá gbìyànjú àti panáná. Àwọn tí wọ́n nílà káì tí wọ́n bá gbìyànjú àti pa iná náà. Tí wọ́n pa bó ti yẹ ká pa. Yóò jólé yóò jóta. Hádà máa kúlù. Ìwọ adú sẹ́mi. Ìwọ ń sọ fún èmi wípé bẹ́ẹ̀mi bá tọwọ́ bọ̀ wọ lẹ́nu, èmi ó kábàámọ̀.
ipa bàbá rí o ká àti dá mi lọ́nà ya subhanallah adu ma mẹ́ni tán pè ní máa ń fà lútì ọmọ mi wallahi tó bá mọ̀ mí ni ò ní fi mí sí ọmọ mi tó bá mọ̀ mí ni ò ní fi mí sí àwọn kan láwọn fẹ́ pè wọlé ẹ dákun tí n bá fi àyè pípè wọlé kalẹ̀ in the process tí n bá fi àyè pípè wọlé kalẹ̀ abusive word ẹ dákun yìí fẹ́ mo fọlọ́n bẹ̀yìn torí tọ́lọ́ ẹni tó bá ti fẹ́ máa bèèbù máa kọ́tì kọlẹ̀ máa kọ́tì ẹ̀ tí n bá rí i pé ẹni yìí o èébú ló fẹ́ máa bú máa kọ́tì ẹ̀ èyí wọn àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ sì má dákọ anybody torí tọ́lọ́n okay so àwọn kan ti ní wọ́n ní ká má fàyè kọlù lẹ̀ wọ́n ní ká má fàyè kọlù lẹ̀ because kọlù yẹn kọ́dí yuaddi ila shay'in akhar so ti and I don't want sọ̀rọ̀ mi because kètí dogun báyìí wallahi kè dogun fa wallahi kè dogun olódó lẹ́gbọ́n òun sẹ́rí gbogbo èyí táwọn èèyàn rí rìásà ní gbogbo èyí tẹ̀ rí kè dogun wallahi kè dogun bẹ́ẹ̀ ni people won't listen bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó bá rí wọ́n pè nísìn kálukú ní ríra rẹ̀ kó ń jànú mọ́ kálukú ní ríra kó ń jànú mọ́ wàláhì kètí ìdògùn wàláhì tàlà àwọn ọmọ tẹ́ẹ̀rí tí wọ́n tẹ̀lé yàn ẹni ẹ lọ lè dákẹ́ ẹ wá jẹ́ kí wọ́n mọ pàtàkì ilé àfáà yín ẹ jẹ́ mọ pàtàkì ilé àfáà yín nínú àwọn ìyá ńlá ya mistake tẹ́ ń ṣe bàbá mufti nínú àwọn ìyá ńlá ya mistake tẹ́ ń ṣe bàbá mufti ẹ ń jẹ́ kí àwọn ọmọ tí ń tẹ̀lé yín ẹ ń fi étrẹ́dì mùdírù sí wọn lẹ́nu ẹ ń jẹ́ kí wọ́n mọ̀ pé mùdírù ẹ sàfà yín mistake lẹ́mọ̀ sí wàláhì tàláhì mistake lẹ́sìn àwọn ọmọ tí wọ́n tẹ̀lé yín ẹ ń jẹ́ kí wọ́n mọ̀ wípé mùdírù ìsàfà yìí ya subhanallah mo sọ̀rọ̀ kánjú ni ilé kéwú yín alẹ́ àmání ọ̀pọ̀lọpọ̀ ọmọ kéwú tó wá sílé kéwú fọ́dílù tààsís ilẹ̀ madrasa wàláhì lẹ́ni lérí ọ̀pọ̀lọpọ̀ torí ọ̀pọ̀lọpọ̀ wọn tí wọ́n fi kéwú tán ọ̀pọ̀lọpọ̀ ní kò ní gba sàtà àtìrà kan báyìí kò ní gba lẹ́nu yín tí ó fi jáde lékè kan lè ìsàfàmù ká tó wá wípé bàbá mùdírù bàbá mufti ẹ kíyèsára èmi ò ní tàn yín ẹ kíyèsára o òdodo lẹ́gbọ́n
wallahi ya subhanallah mo fọlọ́n tó dá mi mo fi búra gbogbo èyí tẹ́ rí táwọn ọmọ yẹn ṣe yẹn kò stop wa. And again gbogbo tàdíd ìdẹ́rùbá ni tí ń ṣẹlẹ̀ pẹ̀lú wọ́n máa kọ́ kálukú wọ́n máa kò stop àwọn èèyàn wa òdodo lẹ́gbọ́n o wallahi kò stop o. ẹ kí ìsára ẹ dákun ẹ kí ìsára ẹ jẹ́ kí àwọn eléri burúkú ọmọ yẹn mọ̀ wípé ibi tẹ́ ti gbé eríire yín wá ni wọ́n ń takò sí. ẹ jẹ́ kí wọ́n mọ̀ wípé ibi ẹ ti ṣe eríire wọ́n ń bá yín wí ń bẹ́ẹ̀ ipa tí wọn ò ká kí àwọn sọ pé àwọn ò gbìjà yín. ẹ jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ bẹ́ẹ̀ ẹ jẹ́ káwọn ọmọ yẹn mọ̀ bẹ́ẹ̀. àti èyí sákìú ẹ jẹ́ kí ogun ọmọ bẹ́ẹ̀. ṣe rí ọ̀rọ̀ àwọn èyí tí nínú àwọn tó ń tẹ̀lé yín tí wọ́n jẹ́ àdàbíyà wọn ọ̀rọ̀ tí wọ́n ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan àwọn padà sún wa mọ́ bí wípé ọ̀rọ̀ àdàbíyà àti mẹ̀kàsí ò tún dìde lẹ́ẹ̀kan sí wọ́n padà sún wa débẹ̀. lé àwọn tí wọ́n jẹ́ àdàbíyà tí wọ́n tẹ̀lé yín o torí mo ti ṣe prógámù tí èsè ẹyọkan tí èsè méjì tí èsè mẹ́ta lérí ìpè àkíyèsí gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn bàbá wa aládàbí kí wọ́n pe àwọn ọmọ eléri burúkú alátẹnujẹ yẹn kí wọ́n yé dá sí tí ó kàn wọ́n ká yé dá sí tí ó kàn wọ́n. síbẹ̀síbẹ̀ kò sí yípadà wèrè sákìú òun máa pòwe kan bí àwọn ohun fẹ̀ yóò máa pa gbogbo ẹ̀ mára wọn láti máa dájú rẹ̀ kọ́ mùdírù. bẹ́ẹ̀ ni èyí Salimanu wọ́n dá ìjà mọ̀rìkàsí àtàdàbílẹ̀ wọ́n dá lẹ́lẹ́kan sí wọ́n dá lẹ́lẹ́kan sí tí àwọn tí wọ́n já àwọn àgbàlagbà àwọn tí wọ́n jọ bí gbogbo aládàbíyà tí wọ́n bá tètè dìde kí wọ́n kí wọ́n lọ. ẹsẹsẹ ń jẹ elégbò báyìí kálukú ò rí o ẹsẹsẹ ń jẹ elégbò báyìí kálukú ò rí o tí elégbò bá ń jẹ sínsìn ẹ má pariwo wọ́n tún máa wá sábẹ́ àbòsí kéde kan kéde àwọn ògbìjà bàbá mufti ọ̀rọ̀ ẹ̀sìn làwọn sọ kí ló tẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àfàtì kí ló tẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn àfàtì àbí àwọn wọn àṣẹ tẹ̀fsírì inú àwẹ̀ yìí ṣé wọn àṣẹ tẹ̀fsírì nínú àwẹ̀ yìí kí ló tẹ́ make comment lórí tẹ̀fsírì wọn tí wọ́n ṣe kí ló tẹ́ gbé tẹ̀fsírì wọn sáyé kí gbogbo ayé gbọ́ kí ló tẹ́ gbé tẹ̀fsírì wọn sẹ́gbẹ̀ẹ́ tẹ̀fsírì mudirul markaz kí gbogbo ayé mata ló qualify. ẹ má kọ́ bọ̀ wá lẹ́nu ọ̀rọ̀ tí adúsọ yìí àwa làwọ́ sọ fẹ́yìn ẹ má kọ́ bọ̀ wá lẹ́nu ẹ má tì wá lọ síbi tí a ti sọ yí pé pẹ̀lú ògùn Ọlọ́run kò ní ṣẹlẹ̀ mọ́ ẹ má tì wá lọ síbẹ̀ kí kálukú ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kálukú mójú tẹ́lẹ̀ rẹ̀ kí ló dé pé lè tí wà lẹ́mọ̀ yọjú wò ní gbogbo ìgbà bàbá mùdírù ń bẹ̀sìn jẹ́ ẹ̀sùn ẹ̀sìn tí bàbá ti ń tó ṣe ẹ má pè wá lọ síbi tí ìta ti rì mọ́lẹ̀ o
kí ló ń tẹ̀yìn ya ajá nílé ìkànnà tọwọ́ bọ́ sọ ìkà. afa Kamilu Al-Adabi ọ̀ngbọ́ báyìí o ọ̀ngbọ́ o mo ti ṣe prógámù bíi méjì tí mo dákọ̀ afa Kamilu Al-Adabi ọ̀nrí báyìí o ọ̀ngbọ́ báyìí o ọ̀ngbọ́ o ọ̀nrí tí ń ṣẹlẹ̀ o afa federal Shehu federal kálukú yín ń gbọ́ báyìí o kọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn fídíò kan bẹ tó yẹ pé fúnra ara mi mo sẹ́ndì ẹ̀ sí Shehu federal ikú ẹ̀yin náà tó wò yìí ṣe eléyìí ló tún lè dá wàhálà lẹ̀ fúnra ara mi kálukú yín ẹ̀sà àmọ́ Shehu federal Al-Adabi ẹ̀yin náà tún wo fídíò yìí ẹ tún wọ̀rọ̀ tẹ́lẹ̀ yìí sọ sílẹ̀ yóò lè dá wàhálà lẹ̀ wọ́n sì kẹ́nẹ́ ẹ má bínú ẹja ṣe sùúrù náà ni ọ̀rọ̀ ẹja ṣe sùúrù kọ́ ẹ pe àwọn ẹni yìí ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ kí ni problem tí nǹkan kan bá ń ṣẹlẹ̀ láàrin mufti àti mudiru markaz tí nǹkan kan ṣẹlẹ̀ láàrin mufti àti àwọn ọmọ markaz ẹ má dá tí yín sí náà ìdí tẹ́ fi ní dá sí ni because àwọn nǹkan tó ń sọ pé àwọn lè dá sí torí pé olóyè ọba ni mufti ọ̀rọ̀ oyè là ń jà sí ni sọ̀rọ̀ oyè là ń jà sí ni sáǹjà sọ̀rọ̀ oyè ni sebo ní personal issue tí ń di wàhálà bayna al-mudir wa baynahu kayfa ya'nikum hadha báwo nìyẹn ṣe kàn yín báwo ló ṣe kàn yín ẹ sọ̀nà tó gbà kàn yín so bí ó ti máa fún tààrọ̀ yìí nù bó ti máa fún tààrọ̀ yìí nù ìfẹ́ kó jù bá ń lọ kó kí kọ́rọ̀ yẹn má tún máa gbé mi lọ bò mí but Adébísí wallahi mo fọba tó dá mi mo fi búra mo fi Al-Qur'anil Azim mo fi sẹ̀rí bàbá tó bí ọ ò lè stop mi ká tó pé wọ ọtí mà túmọ̀ ọ̀rọ̀ máa èyí ò náà pè ní al-mubalaga fil kalam al-mubalaga uslubu mubalaga ẹlọ́rí tí mo lò fún lọ́mọ sọ̀rọ̀ fún yín pé kẹ́nẹ́kan bẹ́ẹ̀ mi bá kọ́ ọ́ bọ̀ lẹ́nu èmi ó kábàámọ̀ ara mi Ibn Ahmad lọ́dọ̀ ọ̀rú rẹ̀ ọkànlẹ̀ wàláyé ọkànlẹ̀ mo fọlọ́n tó dábì mo fi sẹ́yìn wà kànlẹ̀ o ọkànlẹ̀ o ọkànlẹ̀ o ọkànlẹ̀ níbi tí sì ń ṣẹlẹ̀ nílọrin lọ́wọ́ yìí níbi tí ṣẹlẹ̀ nílọrin lọ́wọ́ yìí tí èrè tó lé ní ọmọ sí rí ibú bẹ̀ nínú àwọn tí wọ́n ṣe rí ibú ní tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nílọrin báyìí àyín lọ́wà Adébísí ẹjá máa so hadha wasalamu alaikum wa rahmatullahi wa barakatuh bàbá Mudiru Markaz àlékún àlàáfíà ara àlékún fàyàbalẹ̀ àlékún ẹ̀mí gígùn àlékún àsìkí àlékún ìsìjábà ọlọ́mọ́sàbá sí bàbá Mudiru Markaz àlékún jẹjà ọ̀tá àlékún borí ọ̀tá ọlọ́mọ́bá sí fún bàbá Mudiru Markaz albarkola ní Muhammad lọ́dọ̀lọ́ albarkola ní Muhammad lọ́dọ̀lọ́
alibarikola ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run alibarikola ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run gbogbo iye wa pátá táwa jẹ́ olólùfẹ́ tọlọ́run tà nábì tí a jẹ́ olùtẹ̀lé olólùfẹ́ fún Maulana Mudirul Markaz ipò ọ̀tá ò ní ká wa a ní ṣubú ọ̀tá ò ní rẹ́rẹ́ wa alibarikola ní Muhammad lọ́dọ̀ Ọlọ́run a borí gbogbo àwọn tí ń jọ́ta wa ni wa inna jundana lahumul ghalibun. Gbadebo Abdullahi ọ̀sìn barakallahu fik ọ̀sìn ga so adha wassalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.